Ẹ káàsán gbogbo ọmọ káàárọ̀ òjíire níbikíbi tí ẹ wà tí ẹ ti láǹfààní àti máa gbọ́ mi. Orúkọ tèmi Olayomi Koiki, agbẹnusọ bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo tí gbogbo èèyàn mọ̀ sí Igboho. Èní 8th of March 2021. A ní statement tí a fẹ́ release fún gbogbo àwọn tó wà ní inú Nàìjíríà. Lákọ̀ọ́kọ́ a play audio látẹnu bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo tí gbogbo èèyàn mọ̀ sí Igboho ṣá. Tá bá wá play statement yẹn tán, a wá sọ̀rọ̀ lé lórí. Ìntàfẹ́ sọ̀rọ̀ lé lórí gangan já sí tí wọ́n release lọ́dọ̀ ìjọba federal government tí gbogbo yín ti láǹfààní àti gbọ́ tẹ́tí kà nínú ìwé ìròyìn àti ibi tí olúkálùkù wa ti gbọ́. Ìntàfẹ́ sọ lórí ẹ̀ ni pé ìjọba federal government sọ pé gbogbo ẹni tí wọ́n bá AK-47 lọ́wọ́ ẹ̀ pípa ni kí wọ́n pa. Àwa fi ń yé gbogbo ọmọ Nàìjíríà àtọmọ káàárọ̀ òjíire níbikíbi tí gbogbo wa bá wà pé statement tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní wákàtí òun ni tí bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo tí wọ́n ní ká sọ síta. Gbogbo ìwé ìròyìn pátápátá ni wọ́n láǹfààní láti máa lo ọ́díò yìí lẹ́yìn tá a bá ti release statement yìí tán. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo àgbáyé wọ́n láǹfààní láti lo ọ́díò yìí nígbà tá a bá ti play ọ́díò yẹn tán. Gbogbo àwọn tí wọ́n ń kọ̀wé ẹ̀ láǹfààní láti túmọ̀ ẹ̀ lédè Gẹ̀ẹ́sì fún àǹfààní gbogbo ẹni tó bá fẹ́ gbọ́. A máa play audio náà nísìn kí gbogbo wa ká tẹ́tí ká farabalẹ̀ ká gbọ́. Tá bá wá gbọ́ tán àti wá ṣe ọ̀rọ̀ lé lórí lẹ́ẹ̀kan sí ìtẹ́fẹ́ gbọ́ yìí látẹnu bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo tí gbogbo wa mọ̀ sí Igboho. Orúkọ mi ni Sunday Adeyemo tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho. Lórí ọ̀rọ̀ release tí President Muhammadu Buhari release lórí ọ̀rọ̀ àwọn tó ń lo AK-47 náà fi ń dààmú ìlú káàkiri tí gbogbo ayé dẹ̀ rí. So oníwádùn sí release yẹn gidigidi gan. Ẹ rí i pé Yorùbá ní tẹ̀gbọ́n bá débi òun ó fẹ́ yọ nìyẹn tí o bá ṣe pé gbogbo ariwo tí à ń pa tí wàhálà tá à ń fà kì í ṣe pé àwọn Fúlàní ẹ̀sìn ẹ̀yìn àwọn báńdíìtì wọ́n sì ń lo AK láti fi dààmú ìlú láti kidnap láti ṣe gbogbo ìwé tí tó ń ṣe but kásá dúpẹ́ fọlọ́run pé ariwo tá à ń pa ó ṣiṣẹ́. ibi tí mo máa ń lọ gẹ́gẹ́ ní pé gbogbo ẹ̀yin ọlọ́pàá SS sójà civil defence tí ìjọba Buhari fún ní agbára pé tẹ bá ti rí AK lọ́wọ́ àwọn tí ó fi ń dààmú ìlú kẹ máa pa wọn inú wá dùn sí o. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ṣé ògùn ní ó ti fi ibi tí wọ́n wà ó ti fi hàn yín. President Buhari ọ̀dọ̀ sọ pé kí ẹ fi ẹlẹ́yàmẹ̀yà sí o kò sọ pé kẹ kọrí sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò nìkan kẹ́ mọ́ lọ pa yẹn o. kì í ṣe gẹ́gẹ́ máa wá rí dókúba rẹ̀ tàbí síngúba rẹ̀ lọ́wọ́ àwọn fámìlì mi nílẹ̀ Yorùbá ń bí lọ́wọ́ àwọn bàbá mi tó ń lo oko àwọn bọ́dà wa tó fi ń ṣe security wọn fi ń sọ́ra wọn tẹ́lẹ̀ wọn lọ yìnbọn pa wọn tẹ́lẹ̀ wọn gbé AK-47 tí wọ́n ti fẹ́ pè é báyìí lọ́wọ́ wọn ẹ mọ́ dẹ́rù nǹkan báyẹn wò ó abẹ́ ìyẹn ọlọ́pàá àtẹ́sẹ̀ àti sójà Nàìjíríà ẹ mọ́ dẹ́rù nǹkan báyẹn wò ó iṣẹ́ tí wọ́n rán yín yẹn ni kẹ́ ẹ jẹ́ Gúnmi ti sọ bí tí àwọn tí ń gbé èké tí ń gbé ìbọn ńlá tó ń fi ń pààyàn tó ń kidnap yẹn ó ti fi bẹ̀rẹ̀ yẹn o ìbẹ̀rẹ̀ afẹ́ kẹ́ kọjú sí kẹ́bẹ̀ lọ́bẹ̀ kẹ́ lọ sí tọ́rọ yín ẹ mọ́ wá sí ọ̀dọ̀ àwọn fámìlì wa lè Yorùbá ń bí kẹ́ wá rí bálẹ̀ lọ́wọ́ wọn kẹ́ yìnbọn pa wọn
kẹgbẹ́ kẹsíwájú wọn kẹlẹ́ eré kẹlẹ́ ẹ bá dẹ́rùn kan bẹ́ẹ̀ yẹn wò yóò yí lọ́wọ́ ẹ má bẹ́ẹ̀ yẹn wò mo bẹ̀yìn mo rọ̀ yín ní o mo ń jẹ́ iṣẹ́ yìí lórúkọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo tí Yorùbá wà mo ti ń jíṣẹ́ ìpínlẹ̀ ọlọ́pàá o ẹ̀ security ní ìlú Nàìjíríà o gbogbo ibi tí Yorùbá wà mo ń gbẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ̀yin security Nàìjíríà ẹ mọ̀ kejì tẹ́ máa rí lọ́fúnba rẹ̀ lọ́wọ́ àwọn security wà ní Yorùbá ń bí bọ́ọ̀ sí ń gbúdọ̀ lọ́wọ́ bàbá tó ń loko tí wọ́n lọ fún pẹrẹgẹ tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tó fi ń sìkì ara wọn tẹ́lẹ̀ wáyé ìbọn pa wọn tàbí tẹ́lẹ̀ kan àwọn mímú wọn tẹ́lẹ̀ wọn ní ètò lọ́wọ́ tẹ́ mọ̀ fi wọ́n ní kẹfẹ́ lẹ́yàmẹ̀yà sí o abẹ́yìn ni o tẹ́ bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjọba olùwọ̀ràn yín o abẹ́yìn ni wọ́n fi gbọ́n sí o ọ̀rọ̀ mi jù báyìí lọ. For the benefit of our brothers and sisters that might not have understand what that audio contained, I will translate as much as I can what that audio is saying, that on his behalf that I'm releasing this statement, and the voice that you've heard is the authentic voice of Chief Sunday Adeniyi Adeyemo, that a lot of you know as Igboho, is advising all the security agency in the Federal Republic of Nigeria that since the federal government have released a statement that anyone that have AK-47 should be shot at sight, and that also means that the work and our noise and what he has done in terms of the awareness of the Fulani in the southwest must have also generated these kind of opinion from the federal government. He is also now advising that any of the security agency that wants to use these opportunity to not just harass those in the southwest, but also those in the southeast, or across the country, that those going to their farms with just a single barrel as farmers and get to be killed and roped into where they're saying that they are having AK-47, that they should be careful. And likewise, anyone of the security agency that would like to use this opportunity to create a kind of what we will call and what we know that a single person that has a normal double barrel in the house and then will be roped, because we know that this has been done so many times by so many security agencies across the length and breadth of this country. Someone will be killed or someone will be roped with the AK-47. He's advising them that AK-47 is where the bandit that has been given to us by evidence that a lot of Nigerians have seen. Those AK-47 and sophisticated weapons are with the bandit, and Gumi knows where they are. So that means they should be going down to those areas where the bandit or the terrorists are using those AK-47 and so many sophisticated and RPG that we've seen in their hands. They've used these to terrorize, kidnap not just those in the northern part of the country, but those in the southwest and the southeast. We will not, and he says, tolerate these reasons where our people in the southwest or also in the southeast will become a crime that they have not committed. I will once again play the audio one more time, and we will be releasing that audio that will start circulating. And like I said earlier, all the media houses across the world are more than welcome to use this audio and likewise translate it the way the audio has come out. And that is the reason why I have come out first to release that statement. All other media that are working as well, I've got this statement, and I'm sure they will be using that statement on all their broadcasts across the world. So we're going to play that audio one more time, and then we will bring this press statement to an end. Today is the 8th day of March 2021, and the time check is exactly 1800 hours. We play that audio one more time, and then I will bring the broadcast
to an end. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho. Lórí ọ̀rọ̀ release tí President Muhammadu Buhari release lórí ọ̀rọ̀ àwọn tó ń lo AK-47 náà fi ń dàmọ̀ ìlú káàkiri tí gbogbo ayé dẹ̀ rí. So olùwádùn sí release yẹn gidigidi gan. Ẹ rí i pé Yorùbá nífẹ̀ẹ́ bí má débi òun ó fẹ́ yọ nìyẹn tí Yorùbá ṣe pé gbogbo ariwo tí à ń pa tí wàhálà tá a fà kì í ṣe pé àwọn Fúlàní ẹ̀sìn ẹ̀yìn àwọn bandits wọ́n sì ń lo AK láti fi dààmú ọdún láti kidnap ẹ̀ láti ṣe gbogbo oríṣi tó ń ṣe but kásá dúpẹ́ fọlọ́ pé ariwo tá a pa ó ṣiṣẹ́. ibi tí mo máa ń lọ gbogbo ní pé gbogbo ẹ̀yin ọlọ́pàá SS sójà civil defence tí ìjọba Buhari fún ní agbára pé tẹ bá ti rí AK lọ́wọ́ àwọn tí wọ́n fi ń dààmú ọdún kẹ máa pa wọn ní wádùn sí o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ṣé ògùn ní ó ti fi ibi tí wọ́n wà ó ti fi hàn yín. President Buhari ọ̀dọ̀ sọ pé kí ẹ fi ẹlẹ́yàmẹ̀yà sí o kò sọ pé kẹ kọrí sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò nìkan kẹ mọ́ lọ pa yẹn o. kì í ṣe kẹtẹ máa wá rí dọ́gbùbà rẹ̀ tàbí síngùbà rẹ̀ lọ́wọ́ àwọn fámìlì mi nílẹ̀ Yorùbá ń bí lọ́wọ́ àwọn bàbá mi tó ń lo oko àwọn bọ́dà wa tó ń fi ń ṣe security wọ́n fi ń sọ́ra wọn tẹ́lẹ̀ wọ́n lọ yìnbọn pa wọ́n tẹ́lẹ̀ wọ́n gbé K-47 síwájú tẹ́ pé ẹ báyìí kì lọ́wọ́ wọn ẹ mọ́ dẹ́rù nǹkan báyẹn wò ó abẹ́ ìyẹn ọlọ́pàá àtẹ́sẹ̀ àti sójà Nàìjíríà ẹ mọ́ dẹ́rù nǹkan báyẹn wò ó iṣẹ́ tí wọ́n rán yín yẹn nìkẹ́ ẹ jẹ́ Gúnmi ti sọ bí tí àwọn tí ń gbé èké tí ń gbé ìbọn ńlá tó ń fi ń pààyàn tó ń kidnap yẹn ó ti fi bẹ̀rẹ̀ yẹn o ibẹ̀ la fẹ́ kẹ́ kọjú sí kẹ́dẹ̀ lọ́bẹ̀ kẹ́ lọ sí ìtọ́ra yín ẹ mọ́ wá sí ọ̀dọ̀ àwọn fámìlì wa lọ Yorùbá ń bí kẹ́ wá rí bárẹ̀ lọ́wọ́ wọn kẹ́ yìnbọn pa wọn kẹ́ gbé kèsíwájú wọn kẹ́ náà rí kìlọ̀ ẹ bá bẹ̀rù kan bẹ́yẹn wò yóò yí lọ́wọ́ o ẹ má bẹ́yẹn wò mo bẹ̀yìn mo rẹ̀ yín ní o mo ń jẹ́ iṣẹ́ yìí lórúkọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo tí Yorùbá wà mo ti ń jíjẹ́ ìpínlẹ̀ ọlọ́pàá o ẹ̀ security ní ìlú Nàìjíríà o gbogbo ibi tí Yorùbá wà mo ń bẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ̀yin security Nàìjíríà pé ẹ mọ̀ kéṣan tẹ́ máa rí dọ́kúba rẹ̀ lọ́wọ́ àwọn security wà ní Yorùbá ń bí bẹ́ẹ̀ síngúbà láwọn bàbá tó ń lóko tí wọ́n lọ fún pẹrẹjẹ tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tó fún síkì ara wọn tẹ́wọ́ ìbọn pa wọn tàbí tẹ́lọ̀ kan àwọn ọmọdé wọn tẹ́lẹ̀ wọn ní òkè lọ́wọ́ tẹ́lọ̀ fi wọ́n ní kẹfẹ́ lẹ́yàmẹ̀yà ṣe o abẹ́yìn ni o tẹ́ bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjọba ìlú wọn ràn yín o abẹ́yìn ni wọ́n fi wọ́n ṣe o ọ̀rọ̀ mi jù báyìí lọ. ẹ ṣe gan àníri jù báyìí lọ tó bá ti rí ọ́díò yẹn ìwọ náà bá wa máa pín ẹ ṣe gan ó dàbọ̀.